Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ohun tí ó jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fún wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Àjíbádé Emmanuel Olúwatómọ̀ náà ní orúkọ oníròyìn. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni iná ńlá jó ilé ìpamọ́ epo ní Èkó, àwọn òṣìṣẹ́ pàjáwìrì sì yára dé. Ìbànújẹ́ bá ọ̀pọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí iná ńlá bẹ̀rẹ̀ sí jó ní ilé ìpamọ́ epo kan tó wà ní agbègbè Coconut Olódì Àpápá. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ìpamọ́ epo Borno Energy Terminal tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà Àpápá Owóran-Ṣókí Expressway. Nígbà tí iná náà bẹ̀rẹ̀, ọ̀pọ̀ ènìyàn ní agbègbè náà bẹ̀rẹ̀ sí ń sá kúrò níbi náà nítorí ìbẹ̀rù pé iná náà lè túbọ̀ tàn. Ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ tó ń pa iná ti ìpínlẹ̀ Èkó dé ibi iná náà. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti dín agbára iná náà kù kí ó má bàa tàn sí àwọn ilé àti ilẹ̀ tó wà nítorí kí ìṣẹ̀lẹ̀ burúkú má bàa tún ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Agbẹnusọ ẹgbẹ́ tó ń pa iná ti ìpínlẹ̀ Èkó sọ pé àwọn òṣìṣẹ́ wọn ṣiṣẹ́ kíákíá láti ṣàkóso iná náà. Ó fi hàn pé ní àkókò tí ìròyìn náà jáde, wọ́n sì ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe máa pa iná náà pátápátá. Títí di àkókò yẹn, kò tíì ṣe é sọ ìdí gangan tí iná náà fi bẹ̀rẹ̀. Àwọn aláṣẹ sọ pé wọ́n máa ṣe ìwádìí kí wọ́n lè mọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn olùgbé agbègbè náà sọ pé wọ́n rí èéfín dúdú tó ga sókè tí wọ́n sì gbọ́rọ̀ tó mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rù. Díẹ̀ lára wọn fi ilé àti ibi iṣẹ́ wọn sílẹ̀ fún ìgbà díẹ̀ títí tí wọ́n fi rí i pé àwọn òṣìṣẹ́ pàjáwìrì ti dé. Ọ̀kan lára àwọn olùgbé sọ pé nígbà tí a rí èéfín náà, gbogbo wa bẹ̀rẹ̀ sí ń pe ara wa. A bẹ̀rù nítorí ibi tí epo wà léwu gan-an tí iná bá ṣẹlẹ̀. Àwọn awakọ̀ tó ń lọ sí ọ̀nà Àpápá náà ní ìṣòro nítorí àwọn òṣìṣẹ́ pàjáwìrì àti àwọn ilé-iṣẹ́ ààbò ní láti ṣètò ìrìnàjò ọkọ̀ kí wọ́n lè ṣiṣẹ́ láìsí ìdènà. Àwọn aláṣẹ rọ gbogbo aráàlú pé kí wọ́n má ṣe súnmọ́ ibi tí iná náà ti ń jó. Wọ́n ní èyí ṣe pàtàkì fún ààbò àwọn àti láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ lè ṣe iṣẹ́ wọn dáadáa. Wọ́n tún sọ pé bí ẹnikẹ́ni bá rí ìṣẹ̀lẹ̀ tó lè fa ewu, ó yẹ kí ó yára sọ fún àwọn ilé-iṣẹ́ pàjáwìrì kí wọ́n lè gbé ìgbésẹ̀ kíákíá. Àwọn amòye nípa ààbò sọ pé ilé ìpamọ́ epo gbọ́dọ̀ máa ní àwọn ohun èlò ìdènà iná tó péye kí wọ́n sì máa ṣe àyẹ̀wò wọn déédéé láti dín ewu irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kù. Títí di àsìkò yìí tí à ń ṣàkójọ ìròyìn yìí, kò sí ìròyìn tó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹnikẹ́ni pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn aláṣẹ sì sọ pé ìwádìí yóò tẹ̀síwájú láti mọ ìdí gangan tí iná náà fi bẹ̀rẹ̀. Ní ìparí, àwọn aráàlú ń retí pé ìwádìí yóò fi ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà hàn kí a sì gbé àwọn ìgbésẹ̀ tó yẹ láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má tún ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Báyìí ni a rí mọ́ fún ìròyìn ti òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa lọ. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì
ìkànnì jígí aláràkẹrìnlélógún bàbá gbogbo.